Ẹ kú dédé wòye ẹ̀yin èèyàn wa nílé tí gbogbo tẹ́ ti náfà láti máa wo ìkànnì DFR Media TV. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ló ń kí yín, Ọláwùnmí aya Adéyẹmí ló ń kí yín káàbọ̀ sórí ètò ìrìn àjò ìdílé. Abala mẹ́ta ni ìrìn àjò ìdílé pín sí. Abala àkọ́kọ́ òun la pè ní ìdílé aláyọ̀, ibi tó ti máa sọ̀rọ̀ lórí ẹ̀tọ́ ọkọ sí aya àti ẹ̀tọ́ aya sí ọkọ láì tẹra ẹni lójú mọ́lẹ̀. Abala lẹ́ẹ̀kejì náà ni ọjọ́ alẹ́, ibi tó ti máa sọ̀rọ̀ nípa ìtọ́jú àwọn arúgbó wa àti bó ṣe ká máa ṣe wọ́n. Abala lẹ́ẹ̀kẹta ló ti máa tàkòtó ìmọ̀ràn àti ìbéèrè síra wa. Ẹ bá wá ní ìmọ̀ràn tàbí ìbéèrè tẹ́ fẹ́ bi mí, èmi ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín Ọláwùnmí, ẹ pè mí sórí ẹ̀rọ 08060667021 lẹ́ẹ̀kan sí 08060667021. Ìrìn àjò ìdílé lètò ní ìrìn àjò ìdílé lórí móhùnmáwòrán DFR TV. Ẹ pàdé mi, ó dìgbà o.